ìgbàlẹ̀. Tètè àlàbí ológun dé ogun lérè ìjọjà àdógó ìrò lọ ìwọ wọn lọ jagun ìdà ọ̀mẹ̀. Títí tó fi dé àgbòmù kálàfí. Ìjọ àlàbí ọ̀kẹ́ ọ̀tọ̀ náà tí ìbọn nígbó òkú dọ̀nà ojú irú wáwẹ̀ náà ní gbogbo rẹ̀ àgbà ní ọba àdà. Mo tiẹ̀ ti dàgbà mo kú onímọ̀dé kékeré sáà lè gbé kọ́rùn lọ sínú oko. Ọ̀gá mi fọ́ yẹn mu ẹ tọ́mọ ọdún mélòó ń gbà náà. Bí ọmọ ọba mọ̀ tán ọmọ àmọ́ ọba àwígbọ́ sórí bí àwígbọ́ ni bàbá ìtàn. Lóòótọ́ ni. Ìwọ̀n ìbí mi ní gbogbo àsìkò tí mo wí wọ̀n wọ̀nyí ṣùgbọ́n ọ̀rọ̀ òun sojú àbúrò mi tí wọ́n bí lé mi. Ọmọ ga. Àwọn bí ẹyọ ràn lọ́wọ́ bàbá rẹ̀ ó mọ̀ ṣe ọ̀làwà ní àmọ́wọ́ kí ọlá òwò ẹ̀kọ́ agbóyè owó bàbá aláwúwo oṣù kàkà tówó nípa bàbá oyè ewùsì. Káàbọ̀. Òun náà gbélé ọlákalẹ̀ láàfin kó tó tẹ́rí gbà só. Bẹ́ẹ̀ni o. Àtọ́látúnjí àlàó ọmọ eléèkó àrán ọlátúnjí ọmọ bá mi pẹ́ fún arágádá síbà mú lójú ọkọ̀ oyè ládùn. Kọlùkọlù dákun mọ́ kọlù mi ọlátúnjí. Ẹni Látúnjí Àlàó bá kọlù yọ ọ̀fẹ́ bọ̀júra bàbá mo pé lọ́lá bàbá Bíóyè bàbá Wẹ̀nì. Bí n ti mu tí òjò bẹ́ẹ̀ ni mu tí ọ̀dà ọkọ̀ oyè ládùn ikú ọtí ikú ẹ̀mú ikú àgàdàǹgídí ikú àwọn òkúrọ̀ amọ̀tí mo mọ́jà bàbá Wẹ̀nì. Bàbá ń fẹ́ràn fìlà. Gbogbo wọn ní àfọwọ́dì gẹ́gẹ́ àti ìjọba Lógbómọ̀ṣọ́ lọ́jọ́ tó ti pẹ́. Sẹ́ẹ̀rì fáwọn tètè lọ́ba tọmọ̀wé láàfin bí ìtaríjọ́ mọ̀ jẹun àjàgbé bàbá Àdúfóyè. Ọba tó ṣe tíṣà rí oríwà àmàjèsí òṣìṣẹ́ aṣọ́gbórí ọmọṣẹ́ tó dẹ̀ ń ṣe. Ọ̀gá wọléwọlé làjàgbé ọ̀gbìn ṣe tán èkó tó wá jọba ó gorí àgàjọ níjọ́ tí ó fi bọ́ ṣẹ́wúrè bàbà. Bẹ́ẹ̀ náà ni mo dẹ́rù nkẹ́ odórí àrùtọ́ wá lé téńté bí ọmọ tuntun. Òyìnbó funfun ọ̀dọ̀ balẹ̀ fọ́ba láàfin sùn orí iwájú ọmọ dẹ́rù nkẹ́ ni bàbá olómi ń gbé wọ́ turu níjọ́ tí ó kò lè kó parí ìjòyè. Ọjọ́ náà jọ kàn ni. Orímádégún yóò fọwọ́ tì ọ́ gẹ́gẹ́ àjàlá mi Àjíbóyè àjàgbé bàbá oyè láyọ̀. Àjàgbé mo lógbó Orímádégún èmi ló tún fẹ́ bọba jíjẹ ṣe. Bàbá Bẹ̀ntọ́lá Àyọ̀ká oníkẹ̀gbé ọlọ́yẹ kárakolo lédowó kápájùbà lẹ̀ digi alọ̀lọ̀. Bàbá mi lọ́yẹ kájú ọkọ̀ tó dùn ún lẹ̀ dọ̀mọ́ torí bá kú bá fọmọ́lẹ̀ ní jáfẹ́ dóró sáyé àdókù. Àwọn dá ọwọ́ dó níbi tá a bá déhùn kí orin ó má bàa gba ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ́jú àtètò mọ́ wa lọ́wọ́. Bàbá mi fọyín mu kílẹ̀ ó dẹlẹ̀ Ọlọ́run ó dẹlẹ̀ fẹ́ èèyàn rí. Ṣé ẹ rí ẹ̀sà tí wọ́n ń pè ní jálá ọdẹ òun lẹ́ẹ̀dọ́gbọ́n bá gbọ́ tán yẹn lẹ́nu bàbá fọyín mu láti ìlú Ògbómọ̀ṣọ́. Ògbómọjógun níbi wọ́n gbé jẹ̀ka kí wọ́n tó mọ̀kọ́ yan gan wọn la gbọ́ tán. Tó agorí ètò wàyí Elédùmarè ọba tó ní kápá ọlá lágbára lórí ohun gbogbo máa sọ fáwọn ọmọ yẹn. Elédùmarè ọba tó ní kápá ọlá lágbára lórí ohun gbogbo ọba tó lè ṣohun gbogbo ọba jẹpọjọ kúdà ìbà lọ́wọ́ rẹ o ọba ọ̀gẹ́gẹ́ agbáyégún àjùwàpè agbẹnimọ́dẹ́yìn afọ́nimọ́ṣẹ̀rẹ̀gún ọba alógolọ́lá ní ìlẹ́yẹ ọ̀gbàgbà tí gbára àdúgbò abọ́ gbọ̀gbọ̀ tí fi yọ ọmọ ẹ̀ lọ́fìn ìbálọ̀ rẹ o jójú èmi tàfi kí ọmọ afúsàdàkùn jójú mi ṣe. Bẹ́ẹ̀ ni ètò kan bẹ́ẹ̀ tí mo ṣe àdéhùn rẹ̀ pé màá mú wá níjọ́ Thursday tí mi ráàyè mú wá mọ́ bí olúwa ti ń sọ lálẹ́ rí wọn. Mo busy gẹ́gẹ́ bí mo ṣe sọ ó dẹ̀ wọ Thursday yẹn mọ́ mi lọ́wọ́ ìdí nìyẹn tá a ṣe mú wálé ní Friday. Ọlọ́run ọba tó wá láyé yóò fún ẹ̀yin tẹ́ ẹ fẹ́ gbọ́ náà ní àlàáfíà ara láti gbọ́ yóò fún yín lálàáfíà ara láti gbọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣe ń gbọ́ wa náà Ọlọ́run ọba ò ní di yín létí etí yín ò ní di ẹ ní bùṣe gàdà kẹ́ máa bá wọn jíjó ẹlẹ́yà káàkiri lágbára lọ́wọ́ Elédùmarè ọmọ ò ní sánkú mọ́ yín lọ́wọ́ o ọwọ́ tẹ́ ẹ fi ń subscribe lórí YouTube fún wa ọwọ́ yín ò ní gan lágbára lọ́wọ́ Ọlọ́run ìyàwó yín ò ní sá lọ mọ́ yín lọ́wọ́ bẹ́ẹ̀ ni ọkọ yín náà ò ní sá lọ mọ́ yín lọ́wọ́ o gbogbo ibikíbi tọ́lọ́run bá wá ti ń pè lọ́nà àtijọ́ àti mú yín kò ní dí Ọlọ́run mọ bùsápò yín ẹ máa bá wa tẹ láìkì lọ́ọ̀vù kẹ́ ẹ sì máa bá wa subscribe lórí YouTube kẹ́ ẹ máa bá wa tì jáde ní kẹ̀tíkẹ̀tí ẹ fi ṣàánú mi nì ẹ wọlá pé wọn ò lẹ́nìkan jẹ̀yìn tẹ́ ẹ dúró tì mí náà lọ wọ́n lé ènìyàn láṣọ èèyàn láṣọ tèmi o tèmi fi ń bora
tó ètò tí mo mú wá lówùúrọ̀ yìí ó ní ọ̀rọ̀ nípa òmìnira. Ǹjẹ́ kí ni wọ́n ń pè lómìnira? Òmìnira in tó túmọ̀ sí ó pọ̀ jàǹtìrẹrẹ. Independence náà ń pè ní òmìnira. Kéèyàn freedom náà ń pè ní òmìnira. Kí èèyàn ó lè take a decision on his own, ara òmìnira ni. Freedom of speech tá à ń sọ òmìnira ni. Kò sẹ́ni tí ó wù kó lómìnira. Nígbà tí orílẹ̀-èdè yìí bẹ̀rẹ̀, tí àwọn òyìnbó aláwọ̀ funfun tí wọ́n dà wá pọ̀ ní 1914, ó ní ìrìn àjò àkọ́kọ́ tákọ́kọ́ jọjọ rìn rí lórílẹ̀-èdè tá a wà nù rẹ̀ yìí pẹ̀lú àwọn ẹ̀yà yòókù ní 1914 tí wọ́n dà wá papọ̀ tí à ń pè ní amalgamation, tí wọ́n sign ní ìlú kan tí wọ́n ń pè ní Upper North yìí, kí lórúkọ ẹ̀ náà, Nguru. Ibẹ̀ ni wọ́n ti sign ìdàpapọ̀ ìran mẹ́ta ni wọ́n pè Nàìjíríà sí ńgbà yẹn, but ìran Nàìjíríà pọ̀ gan. Ṣùgbọ́n òyìnbó pẹ̀lú wáyòwáyò wọn òun náà fi ṣe tí wọ́n ṣe. Nígbà tí wọ́n dà wá pọ̀ tán, òyìnbó ti rí àrísà ìran mẹ́tẹ̀ẹ̀ta. Wọ́n rí àrísà wa gan. Wọ́n wá dóde wá wípé àwọn ìran kan ń bẹ nínú ìran mẹ́tẹ̀ẹ̀ta tá a dà papọ̀ yìí. Kódà wọ́n lajú ju òyìnbó lọ. Wọ́n ní ètò tó gbọngbọ́n òun nìran Yorùbá. Nígbà tá à ń sọ yìí tí wọ́n dà wá pọ̀ ní 1914 yìí, tábà Yorùbá independent ti wà nílẹ̀ Yorùbá before kóyìnbó tó dé. Òmìnira ti wà nílẹ̀ Yorùbá kóyìnbó tó dé. Ìgbà tí Odùduwà padà wọlé Ifẹ̀ látìgbà tó ti fi Ifẹ̀ lẹ̀, ìgbà tó padà wá tá à ń pè ní ìpadàbọ̀ Odùduwà tó wọ Ilé Ifẹ̀ padà, ìgbà yẹn ni Yorùbá ti gba òmìnira. Òmìnira ní Odùduwà mú wá nígbà yẹn. Ṣùgbọ́n nítorí pé èèyàn dúdú àlákọọ́lẹ̀, àdẹ̀ ní agbára, àní ìmọ̀ tó tó nígbà yẹn. Torí òmìnira tá à ń sọ yìí, ẹ wò gbà tí Odùduwà padà wá, ọ̀rọ̀ tá à ń sọ ọ̀rọ̀ bíi 1600 years ago ni ọ̀rọ̀ tá à ń sọ yìí o. Tó Ọ̀rúnmìlà padà wá, àmì tí Odùduwà padà wọlé Ifẹ̀, that is about 1600 years ago ni òmìnira ti wà nílẹ̀ Yorùbá. Gbogbo àwọn bronze táwọn òyìnbó rí kó lọ́dọ̀ wa tí wọ́n jí kó sá lọ, ìgbà yẹn la manufacture nílẹ̀ Yorùbá. Ara àwọn nǹkan tó Odùduwà mú wá nìyẹn tá a mọ̀ ń pa ẹ̀, tán fi ń kọ́ àwọn èèyàn àti aṣọ húnhun. Pàápàá jùlọ ní tó jẹ́ ètò ọrọ̀ ajé ilẹ̀ Yorùbá ń gbà yẹn, aṣọ húnhun ni tí wọ́n mú wá. Ìgbà náà ẹ máa wo ọ̀rọ̀ 1600 years ago ni Yorùbá ti ń wọṣọ. Gbogbo èmi ní gbogbo ilẹ̀ Haúsá yìí ò tí ì wọṣọ. Gbogbo ilẹ̀ Ìgbò wọ́n sì ń da ewé bora ní gbogbo yí ẹ̀ tá à ń sọ yìí. Wọn ò tiẹ̀ tí ì mọ nǹkan tán pè tán ìlú dorí kọ lọ́dọ̀ tiwọn. Ọlọ́run á fún Yorùbá lẹ́bùn. Ṣé ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ran nílẹ̀ Haúsá yìí ló jẹ́ ẹrú fún ìran Yorùbá as at that time. Tómìnira ti wà nílẹ̀ Yorùbá as far back as 1600 years ago. Ṣùgbọ́n torí pé ńgbà tó Odùduwà lọ tán, tọ́rànmíyàn lọ tán, ọ̀pọ̀lọpọ̀ ò mọ ètò bá a ṣe tù tí fi bà, ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ ń pa rẹ̀ mọ́. Ìlú ti lọ, gbogbo ìlú ti lọ tẹ̀ nígbà tá à ń sọ yìí. Ọ̀pọ̀lọpọ̀ ló ti exist nígbà tá à ń sọ yìí. Ó ti wá jẹ́ kí ètò ìṣèjọba ilẹ̀ Yorùbá ó gbèrú láwọn apá abìkan. Òun ló mú agbára sá kúrò nílé Ifẹ̀ tágbára fi lọ tẹ̀dó sílùú Ọ̀yọ́.
because àwọn ọmọ tí Ọ̀rànyàn bílẹ̀ àwọn ni wọ́n ń ṣàkóso ilẹ̀ Yorùbá torí pé ara àwọn àṣẹ́kùbọ̀ ọ̀ràn Odùduwà ni wọ́n. mo ti sọ́nù tàn mí kan tí mo sọ fún yín wípé Ọ̀yọ́ Aláàfin tẹ̀ ń wò yìí oríko Ifẹ̀ ni Ọ̀yọ́ ilé ìjọhún tá à ń sọ̀rọ̀ yìí torí Ọ̀rànyàn tó tẹ Ọ̀yọ́ gan dúró Ọ̀yọ́ ilé ìdúró òun pàápàá padà wálé bàbá rẹ̀ wá kú sí ni ó padà wá sílé Ifẹ̀ wá kú sí. òun lẹ́ẹ̀ fi mọ̀ pé oríko níbẹ̀ jẹ́ nígbà tí Ṣàngó Àjàká tí gbogbo wọn fi ṣèjọba lórí Ọ̀yọ́ ọjọ́hun wọ́n sì máa ń wá sílé Ifẹ̀ wọ́n á sọdún nílé bàbá tiwọn. òun lẹ́ẹ̀ fi mọ bílẹ̀ Yorùbá ṣe rí torí tẹ́lómi bá ń sọ̀tàn lu wọn yóò mọ sọ́gbà tẹ́ pé wọ́n ìsara Yorùbá nígbà tí wọ́n ìsara Ifẹ̀. ìtàn ni kì í ṣe bẹ́ẹ̀ mọ́ ń lọ lónìí mo kàn fẹ́ fa àwọn bí independence Yorùbá ṣe bẹ̀rẹ̀ òun ni mò ń sọ̀rọ̀ nípa ẹ̀. kí ló wá da òmìnira ilẹ̀ Yorùbá rú? ogun ló da òmìnira ilẹ̀ Yorùbá rú nígbà tí Fúlàní rí ògo Ọ̀yọ́ tó ògo Ọ̀yọ́ búyọ́ òkìkí Ọ̀yọ́ ó kàn wọ Dahomey ó kàn wọ ilẹ̀ Togo ó kàn wọ Ghana ó wọ Abidjan ó tó bọ́ sí Libya. wọ́n ń mọ̀ pé ìràwọ̀ kan lé téńté nílẹ̀ Yorùbá tí Ọ̀yọ́ bẹ̀rẹ̀ sí control. ẹ mọ̀ pé ọmọ ọlá ni wọ́n láti Ilé Ifẹ̀ so wọ́n wá ṣe ọlá wọ́n tún wá jẹ́ akíkanjú ara wọn tó farajọ bàbá wọn Ọ̀rànyàn. ṣe é rò pé tọ́rànyàn bá wà láyé Ọ̀yọ́ lé òtù kó lè tù nítorí pé ajagun ta ní Ọ̀rànyàn. Aláàfin àkọ́kọ́ ajagun ta ni ó sì jagun káàkiri West Africa títí wọ East Africa náà ti mọ̀ náà mọ Ọ̀rànyàn dáadáa pé jagunjagun ni tí ń wá láti Ilé Ifẹ̀. but àwọn ọmọ ogun rẹ̀ àtàwọn ẹrú tó náà ní torí ẹ̀ ló jẹ́ kó lọ ní káàmpù tó ń pè ní Ọ̀yọ́ ilé tó tẹ̀dó fúnra rẹ̀ láti lè rí ìjọba rẹ̀ lò torí bàbá ẹ̀ tó wà ní Ifẹ̀. ṣùgbọ́n nígbà tóun náà ó kú tó dásìkò tágbà dé ó fọ̀yọ́ lélẹ̀ ó ka Ọ̀yọ́ ilé kún oko ó ka Ifẹ̀ kúnlé. Yorùbá tí mo sọ lé ní mo fẹ́ kẹ́ lọ dìmú ó padà wá lé Ifẹ̀. Ifẹ̀ ni Ọ̀rànyàn kú sí ibẹ̀ náà wọ́n sì sí sí. àwọn ọmọ rẹ̀ sì máa wá bẹ ojú orí rẹ̀ wò nígbà tí wọ́n ń ṣètò ìlú bàbá wọn tọ́yọ̀ ń tú. ṣùgbọ́n gbà tó gún bẹ̀rẹ̀ sí ní hìtì Ọ̀yọ́ ogun yìí jà títí òun ló gba independent ilẹ̀ Yorùbá lọ́wọ́ wa. Ogun Fúlàní ni ó da èdè wa rú débi wípé because nígbà yẹn tá à ń sọ yìí Yorùbá jẹ́ ìran tó jẹ́ wípé a fẹ́ràn òwò ṣíṣe a sì fẹ́ràn iṣẹ́ àgbẹ̀ a fẹ́ ìfọ̀kànbalẹ̀ a fẹ́ ibi tá a bá wà tí ò ní máa dàrú. ogun iṣẹ́ hit ilẹ̀ Yorùbá ń pàdánù àwọn tẹ́rítírì wọn kan àmọye tẹ́rítírì tó sọnù sọ́wọ́ àwọn èèyàn tí wọn ò rí yanjú mọ́ dòní tó bọ́ lọ́wọ́ Yorùbá. mi ì fẹ́ lọ nóòtàn yẹn mo kàn fẹ́ sọ bí independent wa ṣe jábọ́ mọ́ wa lọ́wọ́ onìkan tí mò ń sọ. independent bẹ̀rẹ̀ sí ní jábọ́ mọ́ Yorùbá lọ́wọ́ débi pé a lose control àárín nǹkan kan tó mọ́ débi pé àríkà nóòtàn kan pé for like 70 years wà lórí Ọ̀yọ́ tí wọn ò jọba tó jẹ́ pé wọ́n kàn àwọn àrùn Ọ̀yọ́ kàn múùfù kiri olóńbùfù wọn wá sí gbogbo èmi ní Ìgbòho wá sí Ṣakí gbogbo bíbà lọ́yọ́ ti exist Ọ̀yọ́ Aláàfin àwọn èèyàn ti wà ń bẹ̀ wọ́n wá bá àwọn èèyàn bẹ̀ níbẹ̀ ni nítorí pé wọn ò ní ibùjókòó tí wọ́n ti fẹ́ dúró. àwọn kìíní yìí ó àfẹ́ tiwọn gan ó da independent ilẹ̀ Yorùbá rú òmìnira tí Yorùbá ní
because ìlú tí ìlà ìlò àti kíjokíjo bá ti wà even béèyàn ní agbára yóò parẹ́ mọ́ nínú béèyàn ní nǹkan tó fẹ́ sọ nínú yóò parẹ́. Independence Yorùbá bọ́ ìgbà tó di 1810 sí 1811 àwọn àgbáríjọ ọdẹ nílẹ̀ Yorùbá mo move ẹ̀ wá sítòsí ń bí ni torí mi fẹ́ lọ́nù tán bí independence bí ilẹ̀ Yorùbá ṣe bẹ̀rẹ̀ independent yẹn mò ń sọ kò sí independent mass at that time gbogbo ìlú ń dá tiẹ̀ ṣe lọ́tọ̀ọ̀tọ̀ ni Ọ̀yọ́ ti lose agbára kò ságbára mọ́ gbogbo territory ilẹ̀ Yorùbá everybody ń dá ṣe ni ṣùgbọ́n ìlú kan bẹ wọ́n ń pè ní Orílẹ̀ Òwu àwọn Òwu yìí Òwu John ni mò ń sọ agbára sì wà lọ́wọ́ àwọn Òwu economy Òwu stand but wọn ò fẹ́ máa bá àwọn ẹ̀yà Yorùbá wọn ò fẹ́ bá wọn ṣe wọ́n fẹ́ máa dá wà ìwọ tí o bá lọ sówù lọ ṣòwò o declare ara rẹ bí ọmọ Òwu ni ìsídà kọ́ lọ kọ́lé sọ̀hún kọ́ máa gbé pẹ̀lú wọn kì í ṣe pé ọmọ tàti ibì kan wá ọmọ wa kọjá ọmọ lọ wọn ò gbà so Òwu kún ọjà wọn sì kún bámúbámú Òwu wa ń lo dáúlà tiwọn àwọn ọba kan nílẹ̀ Yorùbá wa ń wò pé bówù ṣe ń ṣe yìí èèyàn kì í ṣe bẹ́ẹ̀ kò sógun tí ń jalè Yorùbá bí ogun Fúlàní ni o ogun àtẹ̀yìngbèrú ni o torí Òwu wọ̀ nítorí pé wọ́n ní security tó tight àwọn èèyàn wá ronú láti Ilé-Ifẹ̀ láti Ọ̀yọ́ Aláàfin láti Èkó Àwórì Ìjẹ̀bú bí wọ́n ṣe parapọ̀ nù gbogbo àwọn ọdẹ ilẹ̀ Yorùbá wọ́n ṣe parapọ̀ nìyẹn náà bá kóra wọn jọ ẹni tó so lórí àwọn ọdẹ nígbà náà nílẹ̀ Yorùbá náà pè ní Mọ́yè Okùnadé ọmọ bíbí ìlú Ilé-Ifẹ̀ ni pẹ̀lú àwọn sọ̀ǹgbẹ tiẹ̀ náà wọ́n múra wọ́n wá kóra wọn jọ àwọn ni wọ́n lọ híìtì Òwu àwọn ni wọ́n fogun fọ́ Òwu láti lè gba agbára yẹn lọ́wọ́ wọn because nígbà yẹn Òwu ń control Ilé-Ifẹ̀ so wọ́n á restore instead of kó Òwu kó restore independent Yorùbá kò restore ẹ̀ ó fẹ́ dá dúró so that àwọn ìlú yòókù wọ́n máa rí bí ọ̀gá òun làwọn ọdẹ yẹn ṣe kóra wọn jọ wọ́n wá nígbà tí wọ́n wá fọ́ Òwu tán mi ì fẹ́ lọ́nù tán mo fẹ́ ṣàlàyé bá ṣe lose independent ni wọ́n wá fọ́ Òwu tó wù tó pé ọba wọn gan wọ́n pa ni àfẹ́ lọ́nù bẹ̀ torí àwọn ọ̀ràn Òwu wọ́n pa wọ́n dẹ̀ kóra wọn jọ wọ́n wá lọ fọ́ọ̀mù Ìbàdàn tòní ní 1911 ní 1811 wọ́n fọ́ọ̀mù Ìbàdàn tuntun ìgbà tí wọ́n fọ́ọ̀mù Ìbàdàn tuntun Mọ́yè Okùnadé lọ lórí wọn ìsọ̀tàn Ìbàdàn mò ń sọ̀rọ̀ bá a ṣe lose independent ni àwọn ọdẹ tí wọ́n kóra wọn jọ yìí ni wọ́n wá ń jàjàǹgbara káàkiri fún Yorùbá wọ́n ń bá Yorùbá gbalẹ̀ padà gbogbo ibi tó gun ti ń ja Yorùbá wọ́n sàn ń restore àwọn agbára yẹn padà síbẹ̀ so that ètò á lè padà sí ilẹ̀ Yorùbá káràkátà ó lè padà sí ilẹ̀ Yorùbá gbogbo nǹkan ó lè máa lọ déédéé bí ṣe ń lọ látijọ́ ìdí táwọn ọdẹ yẹn fi kóra wọn jọ nìyẹn wọ́n fọ́ọ̀mù Ìbàdàn tuntun ètò ọrọ̀ ajé ìlú kan tó lálàáfíà nílẹ̀ Yorùbá ń gbà yẹn Ìbàdàn ni gbogbo èèyàn wá ń gbádùn Ìbàdàn àlàáfíà wà ń Ìbàdàn títí tó fi da ayé Olúyọ̀lé nígbà tí Mọ́yè Okùnadé kú tán ara àwọn ọdẹ yìí náà ló padà jára wọn lógun nínú àwọn ọdẹ tó kóra wọn jọ yìí náà ni àwọn ará Abẹ́òkúta náà ti fọ́ọ̀mù ìrìn àjò tí wọ́n fi lọ ti Abẹ́òkúta dúró kẹ́ lè mọ̀ pé àwọn ni wọ́n ń restore ọ̀pọ̀lọpọ̀ ìlú ni wọ́n dá padà lásìkò gbà yẹn à ń pe ọkùnrin kan ní kí lórúkọ àkọ́bí Láfọ̀njá yìí náà òun náà wà lára wọn tí wọ́n jọ tẹ̀lé mo fẹ́ rántí orúkọ ẹ̀ tán sìn tájọjọ fọ́ọ̀mù Ìbàdàn gbà yẹn àkọ́bí Àfọ̀njá wà nù wọn wọ́n sì wà ń bàdàn dọ̀la tẹ́ pé Àfọ̀njá ló bí
ààrẹ náà máa ń pè ọ́ náà ká máa ń fi honorary orúkọ bàbá ẹ̀ wọ́n máa fi ń pè é wọ́n máa fi ń pè wọ́n bàbá yẹn náà àwọn àràn yẹn náà bẹ́ ń bàdàn dọ́là so Ìbàdàn ló wá jà fún tẹ́rítì ìgbà tó yá Ìbàdàn wá sọ́ diṣẹ́ àwọn àǹfọ̀gùn fọ́ ìlú kiri láti lè máa gba ìsákọ́lẹ̀ lọ́wọ́ àwọn èèyàn torí àwọn pé ọdẹ ní gbogbo wọn agbára dẹ̀ wà lọ́wọ́ wọn wọ́n dẹ̀ lóògùn gan so gbogbo ọdẹ ṣàkàṣàkà dá sára wọn jọ ńlẹ̀ Yorùbá ni wọ́n rìnrìn àjò yẹn kì í ṣèlú kan ló dá tẹ̀bàdàn gbogbo olú ilẹ̀ Yorùbá torí ẹ̀ ní Ìbàdàn ṣe jẹ́ central wa so wọ́n wá shift agbára kúrò lọ́yọ̀ọ́ wọ́n shift agbára kúrò ní Ifẹ̀ agbára wa wà ní central lọ́wọ́ Ìbàdàn but ọ̀pọ̀lọpọ̀ wọn ọmọ Ọ̀yọ́ ọmọ Ifẹ̀ ọmọ Èjìgbò ọmọ Ọ̀ṣun ọmọ Èkìtì kankan lọ fọ́ọ̀mù àwọn ọmọ ogun bẹ̀ kò wá sí ogun tí wọ́n dojúkọ tí wọn ò ní bìlúlẹ̀ títí tó fi di 1840 ogun Jálumi àwọn náà wọ́n dojúkọ wọ́n bí ogun yẹn wó ogun yẹn tó jẹ́ ogun Fúlàní tó ti ń yìí ti Ọ̀yọ́ ẹwà tọdún tó gun Fúlàní ti ń yìí ti Ọ̀yọ́ wọ́n bí ogun yẹn náà wọ́n bí wó wọ́n jẹrí ẹ̀ ní 1840 now ó wá dàsìkò bàtà àwọn òyìnbó wá dé àwọn òyìnbó ti wà lára wa as at that time òyìnbó ti wà nílẹ̀ Yorùbá gbogbo period yẹn wọ́n ti study Yorùbá dáadáa wọ́n rí i pé a ní plans a ní strategy tá a fi ń control wa a dẹ̀ létò wọ́n dẹ̀ rí i pé àwa independent kò ní ìdíkà colonize wa mọ́ ṣùgbọ́n nǹkan kan tó yìnbó wá lò lórí Yorùbá tí wọ́n fi rí wa mú òun ni pé wọ́n rí i pé aláìkè ìjẹkújẹ àdánìkànjọpọ́n kéèyàn kan sọ pé òun lòún ní nǹkan ju gbogbo ẹgbẹ́ rẹ̀ lọ Yorùbá ló ní wọ́n bẹ̀rẹ̀ sí ní kó sáwọn ọba wa nínú wọ́n mọ̀ pé ọba lọ lórí ogun nílẹ̀ Yorùbá àwọn náà máa control jagunjagun so wọ́n bẹ̀rẹ̀ sí ní lọ kó sáwọn ọba nínú pé àwọn ọmọ ogun rẹ̀ ẹ̀rú tán bá ti mú àwọn ń dájà lé gbogbo ogun tẹ́rí tó ṣẹlẹ̀ nígbà táwọn fọ́ọ̀mù Ìbàdàn tán iṣẹ́ àwọn òyìnbó ni tẹ́ ẹ bá rí tí ẹ fún ṣe tá a níwúrà dánwò nígboro Ìbàdàn iṣẹ́ àwọn òyìnbó ni àwọn tí wọ́n dẹ̀ kọ́kọ́ rí mọ́ àwọn Ìjẹ̀bú ló kọ́kọ́ fẹ́ràn owó jù nílẹ̀ Yorùbá wọ́n kó sí Ìjẹ̀bú nínú gbọ́mọgbọ́mọ tí wọ́n ń gbé ńgbà yẹn tí wọ́n bá kọ́ ń gbọ́mọ ńgbà yẹn pé jíyàn gbé wọn ò gbé pé lọ́fẹ́ fi sówó ayé òde òní la ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé wọ́n fi yàn sówó nígbà yẹn wọ́n ò lọ ta sóko ẹrú ni wọ́n ò gbowó lọ́wọ́ òyìnbó kí ló òyìnbó fẹ́ fún wọn òyìnbó fún wọn ní owó díẹ̀ yóò wá fún wọn ní mẹ́rọ̀ èmi yóò gbé àtùpà fún wọn lé ní ẹrú 10 àtùpà kan àtùpà yẹn scarce àwọn èèyàn orígbà tán fún yàn káà sí ni bí kí yàn lọ bá Ọọ̀ni of Ifẹ̀ pé àá fún ní Rolls Royce latest model 2024 àwọn nídìí ẹrú 500 wọ́n ṣe ń ṣe ń gbà yẹn nìyẹn o wọ́n wá fún ní Rolls Royce ẹyọ kan wọ́n fẹ́ gba ẹrú 500 àbí 5000 lọ́wọ́ ẹ̀ nítorí òyìnbó ṣe nìyẹn òyìnbó mú gas lamp wá wọ́n ó fún ọba wa kó máa tàn sùn pé òun lọ́ba àwọn yòókù máa ta àtùpà wọ́n wà ní kó tó lè rí gas lamp yẹn gbà ó gbọ́dọ̀ mú ẹrú iye báyìí wá ibi tó ti ba ayé ilẹ̀ Yorùbá jẹ́ nìyẹn ibi tí Yorùbá ti wọ àdánwò ayé tá a bọ́ ń bẹ̀ mọ́ nìyẹn la bá bẹ̀rẹ̀ sí ní tara wa sóko ẹrú púpọ̀ nínú àwọn tí wọ́n tà sóko ẹrú ló jẹ́ ilé ìtọ́ balẹ̀ Yorùbá dánwò táwọn ọba wa dánwò lọ́wọ́ ara wọn ibi tí wọ́n ti pa wá kú nìyẹn tó ti finish wa dòní sì ń bẹ láàrin wa òmìnira lẹ̀ Yorùbá ó là ń sọ̀rọ̀ ń pa ẹ̀ lọ́wọ́ kíní ìwà lọ fá wọ́n ta àwọn èèyàn sóko ẹrú èyí tí wọ́n kó lọ Brazil èyí tí wọ́n kó lọ Cuba oríṣiríṣi báwọn èèyàn ṣe kú nílẹ̀ Yorùbá nìyẹn wọ́n bẹ̀rẹ̀ sí ní fi wọ́n wá owó oríṣiríṣi ẹni kálukú sáà ń wá agbára pé bá ti rẹ́rú mú ń liberate àwọn fámìlì mi ibi tí wọ́n ti ń wá ìsọ lórí àwọn ẹbí rẹ̀ mí náà tàtàtòpò yóò bọ́ sọ́wọ́ ẹ̀bùn mi yóò lọ ṣerú ńbẹ̀ wọ́n tà sóko ẹrú bá ṣe ń ṣe ń gbà yẹn nìyẹn gbédè àyèdè ṣe wọlé Yorùbá náà títí tó fi wá dìgbà tí wọ́n stop okòwò ẹrú tí wọn ò kó yẹn lẹ́rú mọ́ nílẹ̀ Yorùbá after ogun 1840 nílẹ̀ Yorùbá wá dákẹ́ fẹ́m ogun kan sì wà tó bẹ̀rẹ̀ lẹ́yìn ìgbà yẹn tó lò 16 years òun ni ogun tó wá wáyé láàrin Ìbàdàn àtàwọn ìran Ìjẹ̀ṣà ogun ìsákọ́lẹ̀ àgbàsákọ́lẹ̀ lọ́wọ́ yín ló dá wà láàyè lẹ̀
tẹ́ ẹ bá dẹ̀ wo àwọn jagunjagun tó jagun ló fún Jẹ̀ṣà àti ilé tó já fẹ́kìtì ń bẹ̀ ìyẹn bàbá wa Ògèdèngbé àti lórúkọ bàbá yìí ní Èkìtì Ẹ̀fọ̀n àrùn ti orúkọ ẹ̀ Fábùnmi Òkèmẹ̀sí. àwọn méjèèjì tẹ́ bá wò wọ́n dáadáa irú Ògèdèngbé arí àkọọ́lẹ̀ pò náà òun náà ti wá kọ́ sí ogun Ìbàdàn rí kó tó padà lọlé lọ́jà fáwọn ìlú ẹ̀. so kẹ́lẹ́ mọ̀ pé tó sọmọ ogun kan tó jagun tó yan fandánlẹ̀ Yorùbá tí ó gba Ìbàdàn kọjá àṣírí ìbẹ̀lẹ̀ tún gbọ́ lónìí. now nígbà tí ìrìnàjò yìí wá lọ tẹ́gbèrègbè tó di pé 1914 wọ́n dà wá papọ̀ òyìnbó rí wípé táwọn bá fi Yorùbá lẹ̀ ní Nàìjíríà ta fún wọn ní independent wọn ó control Africa tí wọn àbádẹ ṣọ́ra à control ayé wàláhì tí Yorùbá ní entitlement sí tán fi kíní yẹn bàjẹ́ mọ́ wọn lára òní ayé tí wọ́n jẹ́ kí Nàìjíríà tí wọ́n jẹ́ kí Yorùbá ó control àbá rúlu ayé yìí ayé ò bá mọ̀ pé ìran kan bẹ tó ń pè níran Yorùbá ṣùgbọ́n òyìnbó gbọ́n jù wá lọ òyìnbó British òyìnbó dá ọgbọ́n àrékèrèkè wọ́n dá wa papọ̀ máwọn amọ̀kùn mẹ́kọ̀ọ́ tí ò dá ọ̀tún mọ́ yàtọ̀ sósì nígbà táwa ti ń wọṣọ ìran bàbá ńlá tí wọn ò tí ì wọṣọ wọ́n sì wà ń hòhò wọ́n wá dá wa papọ̀ mọ́ wọn àjọ bẹ̀rẹ̀ rẹ̀ àjò nígbà tó di 1960 wọ́n fún wa ní wọ́n stamp independent wa a bẹ̀rẹ̀ ètò ìṣèjọba nínú ètò ìṣèjọba wa yìí tẹ́ ẹ bá wò títí ẹ wà máa rí àwọn àmì kan wípé immediately tá a gbàgbára làwọn ẹ̀yà Niger Delta wọ́n ń pè man kan ní Isaac Boro ó ní the first person tó kọ́kọ́ plan àti dìtẹ̀ gbàjọba Isaac Boro ó dẹ̀ gbìmọ̀ ìtẹ̀ gbàjọba yìí ní 66 sorry nígbà tí Aguiyi sì wà ń power òun àti Ojukwu ní defence minister at that time òun ló lọ arrest Isaac Boro yìí wá láti Warri ọmọ Niger Delta ni ìyẹn ò láìkí bí ètò ìṣèjọba ṣe rí ó wù lórí ẹ̀mí ẹ̀ pé kí Nàìjíríà pín ó fẹ́ pín Nàìjíríà àwọn amú allegation tó fi kàn nìyẹn wọ́n tì mọ́lé. ẹ rí wípé ọmọkùnrin kan náà wà tó ń pè ní Kaduna Izogu mo ti sọ rí nínú ìtàn mi tó gbé ètò ìdìtẹ̀gbàjọba kan jáde tọwọ́ padà bá ọlọ́pàá Tafawa Balewa nígbà tí wọ́n strike táwọn aràn yẹn ó strike Yorùbá wà nù wọn gbogbo ẹ̀yà tó pọ̀ jù nù wọn lẹ̀yà Ìgbò ló pọ̀ nínú àwọn ẹ̀yà tó strike ńgbà yẹn wọ́n pa Akíntọ́lá ní 66 wọ́n pa Tafawa Balewa 66 most àwọn olóṣèlú tó wá láti ilẹ̀ ẹ̀yà Haúsá wọ́n pa Sardauna wọ́n pa gbogbo wọn lọ bẹ́ẹ̀ wọ́n wá sí west níbà wọ́n pa Akíntọ́lá sí gbòòrò Olúbàdàn tóró ní prime wọn gbà yẹn wọ́n pa Awólọ́wọ̀ wà lẹ́wọ̀n before kí wàhálà yọ tó bẹ̀rẹ̀ ní January 15 so January 15 1966 ní kúùpù yìí ṣẹlẹ̀ Kaduna Izogu àtàwọn sọ̀ǹgbé rẹ̀ ló dán iṣẹ́ yẹn wò àwọn èèyàn wá jókòó àwọn amòye wá jókòó wọ́n wá rí pé àwọn wo ló strike yìí wọ́n wá rí pé ìran Ìgbò ni ibẹ̀ ni àwọn Murtala àtàwọn Gawon náà ti ronú wípé wáyé tó jẹ́ pé ẹ̀yà wọn ló pọ̀ jù náà àwọn tí wọ́n pa ẹ̀yà Yorùbá náà wà nù wọn wọ́n tún wá rí pé Yorùbá wà nù àwọn tí wọ́n strike yẹn pé Yorùbá bíi méjì wà ń bẹ̀ kí ló dé kí làwọn ṣe fáwọn ará bí ìgbà táwọn náà strike padà ní July oṣù 6 síra wọn àwọn náà pa gbogbo àwọn Ìgbò lọ rẹpẹtẹ wọ́n tó pa Yorùbá mọ́ ìgbà náà ti pa Adémúlẹ̀gún tó tún jẹ́ gọ́vnọ̀ Western Region at that time tó jẹ́ prime tí Aguiyi sì yàn wọ́n pa Aguiyi tó nílẹ̀ Aguiyi sì wà ń Ìbàdàn wọ́n ṣe pa Aguiyi tọ́lá lùpọ̀ náà wó òkú ẹ̀ lọ
wọ́n dẹ̀ pa ẹni tó wá bá náà mọ́ bẹ́ẹ̀. So kúùpù yẹn náà tún lọ, àwọn tí wọ́n pa jù ń bẹ̀ ńgbà náà lọ́hùn Yorùbá àti Ìgbò ni, kò tó ka Haúsá. ṣe mọ̀ pé ìran mẹ́ta la pè é, ìran kẹta tí ò strike rárá ìran Yorùbá ni, ṣùgbọ́n a pàtẹ́kì nínú strike méjèèjì. nígbà táwọn Murtala ṣe tiwọn Yorùbá wà lára wọn, nígbà táwọn Ìgbò ṣe tiwọn àwọn Kaduna Zogu Yorùbá ń bẹ lára wọn, àwọn náà strike. ṣe rí i pé kò sálàáfíà àmọ́ náà ràn mẹ́tẹ̀ẹ̀ta. ibi tá a ti bẹ̀rẹ̀ tí wàhálà ti kọ́kọ́ wọ orílẹ̀-èdè yìí nìyẹn. meanwhile Aguero sì ti ba ayé ìjọba jẹ́. presidential tá à ń control lẹ́nìí òun ló dálẹ̀. ibẹ̀ ló ti ba ayé regional system, ó kọ́kọ́ fọ́gi mọ́ lójú náà tí ò wá gbé wá lẹ́nìí tó di wàhálà sí everybody lọ́rùn. Aguero sì ló ba ayé ẹ̀ jẹ́, ó fọ́ lójú pátápátá, kò jẹ́ ó nítumọ̀. ó mú regional system ó fọ́, ó sọ di presidential. now presidential yẹn làwọn ń lò lẹ́ni tí ò fẹ́ bọ̀ wá, àwọn náà ń pariwo jù níran wọn. nígbà tó di 67 inú Yíbò dùn sí gbogbo ohun tó ṣẹlẹ̀. wọ́n plan, wọ́n strategize. owó lèèyàn fi jagun, owó ni Ojukwu, owó bàbá rẹ̀, owó tó jogún torí bàbá ẹ̀ billionaire ni bàbá Ojukwu. ẹ lọ bèrè dáadáa, bàbá Ojukwu is one of the richest, he was one of the richest at that time. bàbá ẹ̀ ló lówó jù láfíríkà gbà yẹn. torí bàbá ẹ̀ lówó wọ Zimbabwe, gbogbo Zimbabwe lọ South Africa ní bàbá Ojukwu nílé sí at that time, at that period. kẹlẹ mọ oríyàn tó Ojukwu jẹ́. gbogbo property yìí ló tà tó kó ojú ogun tó fi jagun pẹ̀lú Nàìjíríà. òde ò pé àwọn máa succeed, but eventually wọ́n succeed. mo kàn ń brief ẹni. Yorùbá wọ́n pe Awólọ́wọ̀ sójú ogun yẹn, wọ́n fẹ́ ká Awólọ́wọ̀ já àwọn ọjọ́ jagun. ṣùgbọ́n ẹ̀kọ́ kan bẹ táwólọ́wọ̀ kọ́, òun là ń dọ́gbọ́n sọ lénìí. Awólọ́wọ̀ wọ ẹ̀yìn wò, ó ronú wípé àwọn tó jẹ́ pé àwọn fẹ́ strike lákọ̀ọ́kọ́ Yorùbá àti Haúsá ni wọ́n pa. nígbà táwúsá strike lẹ́ẹ̀kejì Yorùbá àti Ìgbò ni wọ́n pa. Yorùbá ò tí ì strike. tẹ́ ẹ bá mọ̀ mọ́ra táwọn bá jọ jagun táwọn bá succeed, the next thing ta ni wọ́n fọwọ́ bà? Yorùbá. ọgbọ́n táwólọ́wọ̀ kọ́ nìyẹn tí ò fi support Biafra tó di wàhálà lẹ́nu. then ó rántí pé Zik betray òun ni. tí Zik ò bá betray rẹ̀, wàhálà mi ìfẹ́ sọ̀rọ̀ lọ ìtàn lọ jìnnàjìnnà ni ó láwọn ibi táwọn méjèèjì ti tọwọ́ bọ wàhálà nígbà tá a fi gba independent 1960. gbogbo yẹn láwólọ́wọ̀ rò mọ́ra wọn. tó ń bá gbẹ́kẹ̀ láwọn pípù yìí wọ́n ó da ìran òun, bọ̀ ìran rẹ̀ value sí gan, torí ẹ̀ ní òjò bá wọn tọwọ́ bọ̀ ẹ lọ dájà yín jà. ó gbọ́ sí pé òun ó jà, ẹ lọ dájà. wọ́n dẹ̀ dájà, wọ́n fail. gbàtọ́ fail, believe wọn nípa Awólọ́wọ̀ kò support àwọn ònàjú káwọn win ní ogun yẹn. Yorùbá man l'Awólọ́wọ̀, ẹ̀ ń tán pè Yorùbá lẹ́ni tó lè dáná rò. tí Yorùbá bá sọ fún yàn pé Yorùbá ò yé èèyàn sí kan fìyàn lẹ̀, wọ́n sọ fún ọ ní pórí pọ̀ ọ̀gbọ́n dénú. ìtumọ̀ rẹ̀ ní lédè Yorùbá pé ẹ fi lẹ̀, Yorùbá ò yé ní. ìtumọ̀ rẹ̀ ní pé ọ̀gbọ́n tó o bá gbọ́n ọ ní mọ̀ sí ní bọ́ọ̀ ṣe ń sọ yẹn, ìtumọ̀ rẹ̀ ni. now egbèrègbè ìrìn àjò Nàìjíríà ò tẹ́ Yorùbá lọ́rùn nítorí pé àwa ni wọ́n fi ń gbá bọ́ọ̀lù Nàìjíríà. ìran Yorùbá wọ́n fi ń gbá. ìgbà táwọn Ìgbò gbà tí wọ́n gba Yorùbá mọ́, ìgbà Haúsá gbà tí wọ́n gba Yorùbá mọ́. ìjọba dọ́wọ́ Yorùbá. bàbá wa Ọbásanjọ́ débẹ̀ nígbà tí Murtala kú tán ní 76, 13 February 1976 nípa Murtala. ìjọba ṣe bọ́ sọ́wọ́ bàbá Ọbásanjọ́. orí gbé Matthew Òkìkíọlá, ó sọ di president Nàìjíríà lójijì láìrò tẹ́lẹ̀. bàbá bẹ̀rẹ̀ sí ní tukọ̀. ó ti gbà pé Ọlọ́run ló gbóhùn débẹ̀, kì í ṣe pé òun jà débẹ̀ ni. ẹni tọ́lọ́run bá fún ní nǹkan lò ó, torí pé Ọlọ́run ló gbé àkókò yẹn lé ọ lọ́wọ́. tó o bá lò dáadáa fúnra rẹ, ọ padà jẹ kágbẹ̀yìn. ó ní òwe tó wà fáwọn àtàwọn ń ta lẹ́nìí.
Yorùbá ò rí independent yẹn gbà sádà títí di time tá à ń sọ bàbá Ọbásanjọ́ tẹ́wọ́ gba agbára ṣùgbọ́n gbà tí ó máa lo agbára rẹ̀ tí ó máa lo dáúlà àwọn tó sọ́fà rẹ̀ ju Yorùbá ni ọmọ Yorùbá nù àwọn tó sọ́fà dáúlà bàbá Ọbásanjọ́ jù ìran Yorùbá ni. ọ̀nà wo ló gbà sọ́fà wa nígbà tí wọ́n ń kọ́ rìfáínárì ní 77-78 tá ń ṣe rìfáínárì Nàìjíríà ẹ kọ́ kan sí Port Harcourt ẹ tó kọ́ kan sí Warri ó di méjì ẹ wá gbé ẹyọ kan tó tóbi dáadáa ló tóbi jù láfíríkà ẹ wá gbé lọ Kaduna ó fi Èkó lẹ̀ ó fi Abẹ́òkúta lẹ̀ ọ̀rẹ́ rìfáínárì gbé wá kó tẹ̀ jẹ́ mẹ́ta péré àwọn àjọjọ pín ní region ṣé ẹ lọ gbogbo wàhálà tó bá orílẹ̀-èdè eléni yóò bá gbogbo yóò ṣẹlẹ̀ torí tilẹ̀ Yorùbá ò ní kú ṣùgbọ́n torí ìfẹ́ ẹnu kéèyàn ó mọ́ wà kó máa fi bẹ̀rù lògbà bí àìnífẹ̀ẹ́ ìlú ẹni dénúdẹ̀ là á pè ní tó ṣe bàbá wa Ọbásanjọ́ òun ló mú wọn ti rìfáínárì mẹ́tẹ̀ẹ̀ta síta tó fi Yorùbá lẹ̀ ń gbóndúkú Yorùbá ò sì bínú Yorùbá tẹpá mọ́ṣẹ́ wọn wọ́n sì ń gòkè lọ nínú ìmọ̀ Yorùbá ń gòkè lọ nínú ìmọ̀ àti òwò ṣíṣe despite that náà Yorùbá là sì ń rí tó ń lékè nígbà yẹn ni Burújí MKO Abíọ́lá bú jáde ó ní number 3 in the world tó lówó jù as at that time àwọn tá à ń sọ yìí wọ́n sì ń tilẹ̀ jẹ́ kiri ni àwọn tẹ́ gbé rìfáínárì sọ́dọ̀ wọn ògo kankan ò búyọ lọ́dọ̀ wọn dòní tá à ń sọ̀rọ̀ yìí lẹ́yìn kan fìbọn para wọn Yorùbá tó ní setback lórí yẹn tíjọba Ọbásanjọ́ fi lọ a gbọ́dọ̀ sọ àwọn atrocity tó ṣẹlẹ̀ nínú ìṣèjọba yẹn sí Yorùbá sí ìran Yorùbá a gbọ́dọ̀ sọ torí táwọn tá a bá jẹ̀kuru kó tán láwo wọ́n ní ká jẹ̀kuru kó tán láwo àtúngbọ̀nwó ẹ̀ bẹ́ẹ̀ lọ̀rọ̀ tó wà ńlẹ̀ a fẹ́ kí bí ọ̀tá bí ọ̀tẹ̀ kó wà ńlẹ̀ Yorùbá mọ́ ó ní ó jẹ́ ká máa lọ́jà máa sẹ́nukù lórí àwọn kankan tá à ń sọ. now bàbá Ọbásanjọ́ ètò ìṣèjọba yẹn wọ 79 wọ́n hand over fún Ṣàgàrí torí ogun Biafra tọ́jà táwọn Biafra ò ṣẹ́gun àwọn ọmọ aláwùsá wá ṣèpàdé láàrin ara wọn wípé torí wọ́n bìlífù pé níjọ́ kan Yorùbá náà ó bínú tán tí Yorùbá bá dẹ̀ bínú tán Yorùbá ní làákàyè wọ́n dẹ̀ ní ìmọ̀ àwọn nǹkan àmúṣagbára tó jẹ́ títí Nàìjíríà ẹja múùfù ẹ̀ kó lọ́dọ̀ wọn òun ló fa kápítà tán múùfù kó lẹ́kọ̀ọ́ tó dèrò Àbújá Dodon Barak wọ́n kírípù báràkì yẹn gbogbo nǹkan ogun tí afowó epo rà ní 70s eléyìí tá afowó kòkó rà fúnra wa nílẹ̀ Yorùbá wọ́n múùfù gbogbo ẹ̀ wọ́n múùfù ẹ̀ ó di Kaduna wọ́n múùfù ẹ̀ láti 70s láti jagun tán láti múùfù ẹ̀ ibi tí wọ́n lọ kọ́ níwájú Zaria ẹni tó bá délùú yẹn rí wọ́n ń pè bìkan ní Jájì ká tó dé Zaria lẹ́ẹ̀tì kan ìlú yẹn by the left báyìí láti Kaduna state wọ́n ń pè ìlú yẹn ní Jájì inú igbó ni kìjikìji wọ́n lọ dágbó lómẹ náà lọ kọ́ báràkà àwọn àmì síbẹ̀ tó jẹ́ pé the best in Africa ni one of the best in the world ẹ lọ bẹ̀ ibẹ̀ ni wọ́n kọ́ gbogbo nǹkan ogun tẹ́ bá ń wá nǹkan ogun Nàìjíríà ibẹ̀ ni wọ́n kọ́ gbogbo ẹ̀ sí fighter jet ní o kíní kan ní o ibẹ̀ ló wà wọ́n kọ́ gbogbo ẹ̀ lọ́bẹ̀ wọ́n wá kó lọ́bẹ̀ tán ṣe é mọ̀ pé NDA Kaduna náà ló wà Nigerian Defence Academy so di ó Kaduna ìlú àwọn sọ́jà ni tẹ́ bá débẹ̀ sọ́jà wọn máa rọ dẹ̀dẹ̀dẹ̀ báyìí ní lójú ọ̀run lẹ́sọ̀ pé Boko Haram ní hit wọn mọ́lélẹ́ ni gbogbo tí wọ́n fọ̀tẹ̀ ṣe pátá lọ̀tẹ̀ yẹn ń hun wọ́n dọ̀la òmìnira Yorùbá gbogbo ẹ̀ wá ń bá lọ kò sọ́mọ Yorùbá tí ò máa kọ lóminú torọ́ máa ládé ni wá kò sẹ́ni tó mìnira lẹ̀ Yorùbá wù kò sẹ́ni tí ó wù kí Yorùbá gbòmìnira nítorí tá a ti ń bá bọ̀ láti lẹ̀. Britain
nígbà tí Awólọ́wọ̀ ó fakọyọ Republic of Ireland wọn ò tí ì lo tẹlifíṣàn tá a fi lo tẹlifíṣàn Nàìjíríà ní Western Region nílẹ̀ Yorùbá wọn ò tí ì lò tá a fi lò àìmọye ní Europe tá a tan náà before wọn tó jẹ́ pé iná NEPA tàn Nàìjíríà báyìí ní Europe kan tó níná a ní radio station before àwọn ìlú kan television station before àwọn ìlú kan ní Europe gbogbo kìíní ń bẹ níbi tí wọ́n ti envy wa gbogbo ntẹ́rí tó ṣẹlẹ̀ sí Yorùbá nínú ìjọba orílẹ̀-èdè enviness ni enviness wọ́n mọ̀ pa àtàyọ òdodo dẹni ó ṣùọ̀ fún wa pa àtàyọ wàláì wọ́n mú fún báràkì wọn ó di 1990 1991 or 91 or 92 wọ́n mú fún territorial federal capital territory wọ́n mú fún ẹ lọ sí Àbújá Babangida announce nígbà tí wọ́n parí ẹ̀ wọ́n ti ń ṣiṣẹ́ yẹn bọ̀ láti 70s bàbá tèmi ó wà náà contractor tó ṣiṣẹ́ l'Àbújá gbà yẹn company wọn wà náà tó gba contract Àbújá tó lọ lé pipe omi all over Àbújá ní 70s bàbá tèmi wà nù wọn láti gbà yẹn títí ẹ wá wo ipò tí wọ́n wà náà despite that náà wọ́n ṣe heavy Yorùbá dọ́là ẹni tí ó bá ṣòwò tí ó jèrè ilẹ̀ Yorùbá ni ó ti bẹ̀rẹ̀ tẹ́ bá rólówó tí ó ga jù ilẹ̀ Yorùbá ni ó ti bẹ̀rẹ̀ kì í bẹ̀rẹ̀ nílùú mi gbogbo bílíọ̀nìà Nàìjíríà pátá tí ò bá ní nǹkan sẹ́kọ̀ọ́ kò tí ì di bílíọ̀nìà ẹ lọ béèrè òdodo ọ̀rọ̀ mo ń sọ fún ilé ní Ọlọ́run kẹ́ Yorùbá ṣùgbọ́n tó yẹ ká ní àní independent òmìnira Yorùbá ò lómìnira òmìnira wu Yorùbá púpọ̀ kò sọ tẹ́ bá bí àṣẹ di ilẹ̀ Yorùbá pé kí ni ìṣòro táwọn ará rẹ ní yóò ní òmìnira ni bí bàbá Bọ́lá Ahmed ọmọ Tinubu ṣe rí yẹn ẹbí tí bá ń sùn lójú oorun tẹ́ bá jí pé kí ló wù ọ́ fún ìran rẹ wàláhì yóò ní òmìnira ni àṣírí mo gé fún yín lénìí ṣùgbọ́n bó o là á ti gbòmìnira ìrìn àjò wo Yorùbá ń rìn tá a fi rómìnira gbà irú àwọn agbára wo la fẹ́ tá a fẹ́ ní tá a fi lè rómìnira gbà tá a wá ní ó fún Yorùbá lómìnira àwọn ìbéèrè yìí ló yẹ ká jókòó ká béèrè lọ́wọ́ ara wa ibẹ̀ ni ìkùnà ti wà lórí òmìnira ilẹ̀ Yorùbá tẹ́ ẹ bá wá bí olórí tẹlẹ́mù wa pé bóò ni òmìnira ti rí bóò ni Yorùbá ó ṣe rí gbà gbogbo tó ń ká kó mọ̀ sọ ẹ yọ pé Ọlọ́run ni ká kó mọ̀ padà sọ ọ̀rọ̀ ń pa ẹ̀ Ọlọ́run nítorí pé Ọlọ́ọ̀bá ni máa ń fúnni lómìnira àmẹ́ ní táwọn bàbá wa ṣe tó fà á tí Yorùbá fi wà lóko ẹrú dèní ṣùgbọ́n gbà tó yá tó bù ṣe gàdà ọmọ Abíọ́lá dìde ní 1993 bóun fẹ́ ṣètò òṣèlú Ọlọ́run dẹ̀ gbógo fọ́lẹ̀ rẹ̀ ayé dìbò fún ó wọlé British ti ṣe ń control wọ́n wò pé Abíọ́lá kẹ̀ Abíọ́lá ò fẹ́ràn àwọn Abíọ́lá ti ń tọ́jú ẹlẹ́sẹ̀ mẹ́sàn-án kà pé tóun bá débẹ̀ tóun ó gba gbogbo àwọn wàhálà tí àwọn British fojú àwọn bàbá àwọn rí làwọn ó claim padà lọ́wọ́ British ibi tábíọ́lá ti wọ gaun nìyẹn tó ti sí ọ̀rọ̀ sọ òun èrò pé aláwùsá nìkan wọ́n lè dá presidential election yẹn annul wọ́n lè dá ṣe ìmọ̀ sí British ni dọ̀là ẹgbẹ́ mò ń sọ categorically ó dá mi lójú débẹ̀ ni because àwọn ni wọ́n colonize wa tí wọ́n bá intervene at that time kò sí nǹkan tí Babangida fẹ́ ṣe nígbà tí wàhálà fẹ́ ṣẹlẹ̀ ní Abidjan kì í ṣe France ló ṣètù wàhálà yẹn torí àwọn ló colonize wọn but British nítorí pé wọ́n ń rí owó wa lò tú àwọn ará abé tá bá ti débẹ̀ àwọn eléyìí tá bá ti kó owó wọ́n ń kó lọ sókè òkun nìyẹn lọ́dọ̀ wọn mọye billions of dollars tá Abacha kó tó kó wọbẹ̀ lọ tán lọ ń lò táwọn fi ń rán economy tiwọn gbogbo kìíní ló wù wọ́n sódà wa ò ní gúròm bí àwa wa ń bẹ̀ fà á Yorùbá wa ń pariwo òmìnira láì gbà bàbá Bọ́lá Ahmed Tinubu òun gan jagun ó fẹ̀mí rẹ̀ lélẹ̀ nítorí pé kí Yorùbá ó lè tayọ but at the end of the day wọ́n padà rẹ́yìn MKO Abiola
ẹ jẹ́ wá bira wa lénìí àwa tá a jẹ́ Yorùbá ta ló pa MKO Abiola, irú ikú wo ló pa á? Ó jọ gàté kò jọ gàté, ó fẹsẹ̀ méjèèjì tí tẹlẹ̀ gàtégàté lọ́rọ̀ ikú Abiola. Tàbá sọ lọ àárín lórí rẹ̀ fi tì síbì kan, ṣùgbọ́n ikú yìí ó ṣẹ̀yà wa ara bẹ́tà ń sọ̀rọ̀ wọn yìí náà ni. Àwọn náà ni ọmọ kílá, àwọn ní àjẹ́ kílá náà ọmọ kú lónìí, ẹ̀sà ìmọ̀ pàjẹ́ tó kílá náà ló pa ọmọ tó kú lónìí jẹ lọ́rọ̀ wọn. Ẹ wá ẹ̀yin àjọ àgbáyé wá, ẹ wá kí Abiola lẹ́wọ̀n. Jọ́nà náà wọ́n ti ráṣẹ Abiola lọ sọ́sìpítù pé ò gbádùn mọ́, ibẹ̀ náà ló kú sí. Ẹ wá ikú yẹn sáàrin wọn, torí ẹ̀ orí tí orí Yorùbá ò bá pé látún lùzì èèyàn bí irú t'Abiola àwọn again. Láti gbọ́dọ̀ wà very careful any step tá a bá fẹ́ take, torí all eyes on me ni wọ́n fi Yorùbá ṣe. Gbogbo ojú ayé ló wà lára wa. Wọ́n mọ̀ pé òmìnira wà tá a bá dẹ̀ fi lè tẹ́wọ́ gbà. Kí ni jẹ́ Britain? Ṣé Britain ó láṣẹ lórí wa ni? Wọn ò ní ní mọ̀ níbi táwa gbọ́n dé. Bọ̀ àwọn ará abẹ́yẹ ní kó wa padà sọ́dọ̀ wọn. Ó ní ò jẹ́ kí ní yìí ó rọrùn. Ó ní mo ṣe sọ wípé kò sí ọmọ Yorùbá tí ó sọ pé òun ò fẹ́ independent fúnra òun. Ṣùgbọ́n káwọn ń bẹ̀ táwọn ti ń pariwo Yorùbá nation o tẹ̀lé tèmi ò fi believe gbogbo ọ̀rọ̀ wọn. Òun náà ni ọ̀rọ̀ pé àwọn lọ sí UN ní ti grant àwọn, mo kàn rẹ́rìn ni. Ẹ̀yin ènìyàn mi, story funfun báláú ni, story funfun. Ẹ pé mo sọ́njọ́ ni mo ní respect fún bàbá wa Bánjí Akíntóyè, Professor Bánjí Akíntóyè, ògbólógbòó akọni ni. Bọ̀ bàbá mọ̀ ọmọ òdodo tí mò ń sọ̀rọ̀ lé lórí. Tí ìbá ṣe pé àwọn kan ti bẹ́ẹ̀ pọ́n ọbẹ̀ là, tí ìbá ṣe pé wọ́n ti bẹ́ẹ̀ pọ́n bẹ̀ là, ẹ wá díẹ̀ dáadáa. Ibi ìbàlú ẹ̀ka ti lo common sense wa. Ṣé British ti ń bá wa pò bọ̀ láti ọdún yìí ṣó lè yọ̀ǹda wa lójijì báyẹn? Wọ́n wá sọ fún wa mà pé àwọn náà ń control UN ni. Ṣé ẹ mọ̀ pé Britain ló ń control ẹ̀ ni? Britain tó gbọ́n, wọ́n gbọ́n débi pé níjọ́ tí mo ti délé ayé mi tí mo mọ̀, England ọ̀bẹ nìkan mo mọ̀ tá máa ń ṣe àti síbí àti kẹ́kọ̀wé. Èmi ò mọ̀ nǹkan mi tí England ń ṣe o, èmi ò mọ̀ o. Àwọn nǹkan tí mo mọ̀ àti àwọn kíní plug tó ń tẹ̀ mọ́lẹ̀ àti wáyà tí mo mọ̀ tí England máa ń ṣe nìyẹn. Gbogbo nǹkan yòókù wọn ò lo àwọn èèyàn ṣe ni. Ẹ lọ wo ohun tó ṣẹlẹ̀ sí Amẹ́ríkà ní ogun 1945 Second World War. Amẹ́ríkà ò sí lójú ogun yẹn o, British ló lógun o. Ó fa Amẹ́ríkà wọ ojú ogun yẹn tipátipá ni o. Ẹ lọ wo ohun tó ṣẹlẹ̀ bí Britain ṣe rí nu. Sáwọn àtẹ̀yìn wa ń gbàgbọ́ nínú wọn nu. Nínú òyìnbó tí ìfẹ́ tèmi tí mo ṣe dó yìí tí mo bẹ̀rù jù láyé òyìnbó British ni. Wọn ò lóòótọ́ látara ògiri síbí. Wọn ò fẹ́ràn wa. Ẹ máa fa allegation kan wọ́n gbogbo gbà pé wọn ò fẹ́ràn wa. Tán bá fẹ́ràn wa ní 1914 kò yẹ kí wọ́n dà papọ̀ pẹ̀lú àwọn ará abẹ́ yìí. Tá a bá fẹ́ gba independent, mo ti sọ fún yín pé kò sí independent tẹ́ ẹ fẹ́ gbà lọ́wọ́ Nàìjíríà tí ò ní la ẹ̀mí lọ, tí ò ní la kéèyàn okú, nítorí pé British yóò bá wa jagun. Bí Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì bá wa jagun, British yóò jà, wọn ò ní já lọ. Torí tá a bá lọ wọn sáwọn tí wọ́n mọ̀ jẹ́rìí, àwọn tí ojú wọn fọ́ tí wọ́n tán bàbá bíi alákiri ojú títì lójú rìn, sáwọn tí British yóò gbẹ́kẹ̀lé nù tí ó mọ̀ gbowó lọ́wọ́. Èèyàn ń pa ọtí ń bí, àwọn ń da ọtí nù lọ́hùn, ṣùgbọ́n tá a bá pa owó tán lórí ọtí, àwọn ni ó mélé tó jẹ́ largest. Ṣé àwọn tẹ́ gbẹ́kẹ̀lé nù tẹ́ ẹ sọ pé ẹ fẹ́ gba independent lọ́wọ́ wọn? British dẹ̀ rí wọn ò sọ̀rọ̀ lọ́la. Torí rẹ̀ mo sọ fún yín pé independent òmìnira wù mí, ṣùgbọ́n Yorùbá nation wọ́n kàn ṣẹ́rí rẹ̀ pamọ́ ni, kì í ṣe tó lè work by. Torí ẹ̀ ni ò jẹ́ ń tẹ̀lé. Èmi ò ní parọ́ tara mi jẹ́. Common sense ni. Ẹ lọ rò dáadáa. Gbogbo àwọn tí ń ṣe fátáfátáfátá pariwo Yorùbá nation àtijọ́ àti mú ni o. Wọ́tọ̀ bá sí wájú àwọn nǹkan pọ́n ọbẹ̀ là ń bẹ̀, òun ló jẹ́ kẹ́ máa ráriwo tí ń pọ̀. Àwọn kan pọ́n bẹ̀ là ń bẹ̀. Tí ò jẹ́ mi ó tẹ̀lé Yorùbá nation nu. Mo jókòó mo ronú sẹ́yìn táwọn bàbá wa ń bá bọ̀. Ibo náà ti kọsẹ̀, ibo náà ti ṣe mistake.
ọ̀rọ̀ àsọjù ló bà yé Awólọ́wọ̀ jẹ́, ọ̀rọ̀ àsọjù ló bà yé Abíọ́lá jẹ́, British ló bà yé àwọn méjèèjì jẹ́ tí ó jẹ́ wọ́n rúlu táìmù tó yẹ kán rúlu. Awólọ́wọ̀ ń ṣe dáadáa, ọmọ fẹ́ tẹlifíṣàn wálẹ̀ Yorùbá, kò ṣe mú ọ lọ Kánò tó bá yẹ kó fẹ́ràn Nàìjíríà. Ìdí nìyẹn tí British fi wò pé táwọn ilé bá dá dúró, nígbà tí ilé tí Nàìjíríà ń dé sí ní Mẹ́kà tá à ń lọ yìí, Saudi, ẹ bèrè lọ́wọ́ àwọn tí ń lọ Mẹ́kà lójoojúmọ́, Awólọ́wọ̀ ló fowó kòkó kọ́, wọ́n wá sọ ọ́ di ti Nàìjíríà. Wọ́n ti rí gbogbo gbèsè yẹn nú Awólọ́wọ̀, kò sọ́mọ Yorùbá tí independence Yorùbá ò wù. Tẹ́ ẹ bá ní òwú bàbá Tinubu ìrọ́lẹ̀ ń pa, mo mọ̀ bó ṣe rí nínú ẹ̀ bí kò jẹ́ pé ilẹ̀ Yorùbá lè ti ṣèjọba ẹ̀, bó ṣe rí lára ẹ̀ nìyẹn. Bọ́ kí ló fẹ́ ṣe? Àfi tó wá fẹ́ sọ ẹ̀mí ara rẹ̀ nù lókù. Ẹ kàn ń wò wá ní ẹ rò pé gbogbo àwọn tá a support Yorùbá nation rò pé àmọ́ ń tà ń ṣe, ṣùgbọ́n àmọ̀ pé kì í yá bẹ́ẹ̀ ṣe rohùn. Àwọn tó jà lógun ẹ̀rí ipò tán wà lénìí tí British fi wọ́n sí. Ṣé ẹ rò pé Yíbò lè rúlu Nàìjíríà? Kódà kí wọ́n lọ darapọ̀ mọ́ Haúsá jù bẹ́ẹ̀ lọ. Ẹ lọ kọ̀rọ̀ tí mo sọ́lẹ̀ lénìí, wọn ò lè rúlu. Ó ti wà, wọn ò lè, gbogbo ọgbọ́n wọn mọ̀ fi sideline wọn. Ẹ kàn mọ̀ gbọ́ pé wọ́n ń contest wọn ò wọlé, lẹ́ẹ̀ máa rí pẹ̀lú democracy tá ń bá lọ yìí. Tí kì í bá ṣe pé Tinubu play game ẹ̀ dáadáa, níjọ́ tó ti lọ sí Chatham House tó ti sọ̀rọ̀, mo sọ fún yín pé ẹni tí ó rúlu Nàìjíríà Chatham House lẹ́ẹ̀ ti mọ̀. Nígbà tó lọ bẹ̀ tó sọ̀rọ̀, tí mo ti rí kan fún ní audience ẹ gbàgbé, Tinubu rúlu wa. Níjọ́ tí bàbá Buhari ní 2015, wọ́n ní tí Buhari ní rúlu wa. Àwa ò ní tàn yín jẹ, bẹ́tò orílẹ̀-èdè ṣe rí nù. Òṣèlú ni wọ́n máa fi ń ṣe. Tẹ́ ẹ bá gba independent, òṣèlú lẹ́ẹ̀ ṣe débẹ̀, ẹ play game débẹ̀ ni. Kì í ṣe ariwo, kì í ṣe à ń ṣe ráyọ̀tì káàkiri. Gbogbo lẹ̀ tí Onítìrí dá sílẹ̀ sí rẹ̀ lọ́rùn, ó ti wọ gàùbáàn bó ṣe wà. Wọ́n ti fojú sí lára báyẹn. Ó tún wá láti ìran Abíọ́lá, ṣe é ti rí ara nǹkan tí mò ń sọ nìyẹn. Bó ṣe wà, British lè name wọn tẹ́ pé dọ́là ẹ̀ka nípa àwọn mọ́lá tá a bá ṣe rí pé ọmọ Abíọ́lá kan fẹ́ ṣe kí nìkan wọn ò ní support. Tẹ́ẹ̀mọ̀ rí nu. Nítorí àwọn ìgbésẹ̀ kan tí Tinubu gbé lọ́jọ́ mẹ́ta yìí, ẹ̀ẹ́dì pé àwọn Haúsá yẹn wọ́n ti máa kẹ̀yìn iṣẹ́ British ni o. Kò sí nǹkan tó ka Haúsá pẹ̀lú pé ẹnìkan ṣe kí nìkan, àwọn náà máa dọ́pá pè wọ́n lẹ́yìn pé ṣé ẹ máa wòran, wọ́n gba kínní yìí lọ́wọ́ yín. Pé ẹni tó wà bẹ́ẹ̀ gbọ́n o. Torí ẹ̀ mo ṣe ń sọ fún bàbá Tinubu, ìwọ̀nba ni kó display gbogbo ọgbọ́n tó bá mọ̀ nú ni kó display ẹ̀ mọ́, kó ní sùúrù ká má bàa tẹ̀yìn gbèrú. Torí táwọn ará abẹ́ bá rí gbogbo ohun tó fẹ́ lò, wọ́n lè ba nǹkan jẹ́ mọ́ lọ́wọ́. Ẹ jẹ́ á ní sùúrù fún ká máa fàdúrà ràn lọ́wọ́. Kọ́lọ́run bá jẹ́ kó inú rẹ̀ rù tiẹ̀ náà sọ̀kalẹ̀ síbi ayọ̀. Ẹ ṣàdúrà fún láti ọdún ìta ti wà lórílẹ̀‐èdè. Ìran Yorùbá ò ṣàṣeyọrí irú tí Tinubu ń ṣe yìí, kò ṣẹlẹ̀ rí. Ayé bàbá Ọbásanjọ́ sórí ṣe ni. Bàbá Ọbásanjọ́ ò rí ṣe. Ó dáyé títí ẹ̀. Ordinary CBN náà mọ̀fù section kan wá sẹ́kọ̀ọ́, ẹ̀ ráriwo ni. Wọn ò tiẹ̀ fẹ́ kí nǹkan kan wá sílẹ̀ Yorùbá mọ́. Bọ̀ owó ilẹ̀ Yorùbá ló dùn ná. Ká máa kó lọ central ká máa ná. Àwa ò máa ṣiṣẹ́, ẹ̀yin ò máa lọ bá wa dànù lọ́hùn. Tó bá dọ̀rọ̀ owó ẹ̀yin lẹ́tọ̀ọ́ gbà sápò. Ẹ jẹ́ á ronú ara wa. Wọ́n ní tọ́wọ́ ẹni ò bá tẹ̀kù dá ìbéèrè ikú tó pa bàbá ẹni. Ẹ ní sùúrù. Ẹ jẹ́ á lọ ní sùúrù ńlẹ̀ Yorùbá. Ẹ jẹ́ á jókòó ká strategize. Ibi tẹ́rò bá ti pọ̀ tán ṣe hóhó kì í sọgbọ́n ń bẹ̀. Ibi téèyàn méjì péréte bá ti ń ronú, ibẹ̀ ni ẹja máa wà. Ẹ jẹ́ á gbé làákà ìkalẹ̀. A ní tá a lè fi rin ìrìn àjò. Àwọn step kan wà tó yẹ ká kọ́kọ́ gbé ńlẹ̀ Yorùbá náà tá a ti gbé tí mò ń pariwo. Tẹ́ wọ́n ń pariwo Yorùbá nation. Ẹ ń pariwo Yorùbá nation. Ẹ fẹ́ kẹ́ni gbogbo wọn kò Ìfọ̀n Ọ̀ṣun àtẹ̀rìn Ọ̀ṣun sì ń wà lójú ogun lójoojúmọ́. À ń pariwo Yorùbá nation. Ifẹ̀ Mọdákẹ́kẹ́ ṣe mọ́ tójú wọn rí ni. Ṣé kìí ṣe ilẹ̀ Yorùbá ni? Ìyànjẹ ni. Ẹ jẹ́ ká kọ́kọ́ lọ sẹ́tù gbogbo àwọ̀ tó wà ní tẹ́rítìrì wa náà. Irú ẹnájì tá a lò tá a fi tí olóyè Sunday Igboho lò tí wọ́n fi ṣe protest káàkiri gbogbo ilẹ̀ Yorùbá gbà yẹn. Ẹ padà wá kẹ́ wá lò láti fi sẹ́tù gbogbo àwọ̀ tó wà lẹ̀ Yorùbá. Kẹ́ wá wò ó bóyá tóyìnbó bá rí unity yẹn ẹ̀rù Ọlọ́run ní bà wọ́n. Ìdí rẹ̀ rèé tí mo ṣe gbétò ìkalẹ̀.
mo ń sọ kéèsì kan lọ́njọ́ ní iná lọ ni ò jẹ́ kí n parí kéèsì yẹn lára àwọn ọ̀tẹ̀ tá a sọ pé wà nílẹ̀ Yorùbá tá a ní kàn yanjú ẹ jẹ́ kí n mú bíi mẹ́ta wá ń bẹ̀. Kí ló fa ìjà Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀? Kí ló fa ìjà Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀? Ní 1983 t'Awólọ́wọ̀ ń contest pẹ̀lú Ṣàgàrí àti 79 Mọdákẹ́kẹ́ sọpọ́tì ní gbogbo ilẹ̀ Yorùbá. Mọdákẹ́kẹ́ nìkan ni ò sọpọ́tì Awólọ́wọ̀. Kí ni ìdí tí mo dẹ̀ fi sọpọ́tì Awólọ́wọ̀ ni pé wọ́n rí wípé Awólọ́wọ̀ ń ṣáìdì Ifẹ̀ torí ọmọ ọbẹ̀ níyàwó ìyá wa Dídíolú Awólọ́wọ̀ ti wá, ọmọ Ifẹ̀ nìyá. Awólọ́wọ̀ dẹ̀ ń ṣáìdì Ifẹ̀. Wọ́n ní pé Awólọ́wọ̀ fẹ́ràn Ifẹ̀ gan. Wọ́n wá pé kí làwọn lè ṣe láti fi gbára wọn. Wọ́n kọ̀ wọn ò dìbò fún Ṣàgàrí náà dìbò fún gbogbo Mọdákẹ́kẹ́. Wọn ò pa wọn mọ̀ pé ìbò àwọn nìkan ò rí Awólọ́wọ̀ gbé wọlé, kò sì lè dá mú Ṣàgàrí gbé wọlé, ṣùgbọ́n àwọn ò ní dìbò fún ká lè mọ̀ wọ́n fẹ́ ẹ̀hónú hàn. Ẹ̀hónú ni nítorí wàhálà tí wọ́n ń rí látọwọ́ Ifẹ̀. Ta ló padà wá ṣẹ́tù ẹ̀? Ara tá à ń sọ rèé. Gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá dẹ̀ rí pé wàhálà gbọ́nmi sí omi ò tó wà láàrin Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀. Èwo ni wọ́n dìde tí wọ́n yanjú? Àfìgbà tí bàbá wa Bísí Àkàndé débẹ̀ ní 1999 tí wàhálà yẹn ti ṣẹlẹ̀. Wàhálà yẹn tó kọ́ ṣẹlẹ̀ 1997 tí Ifẹ̀ àti Mọdákẹ́kẹ́ tù pọ̀ tó lé. Nígbà tó di 1999 2000 wọ́n tó bẹ̀rẹ̀ again ní bàbá wa Bísí Àkàndé ṣe wàá tọwọ́ bọ̀ náà wàá yanjú ẹ̀. Kò sẹ́ni tẹ́ máa pọ̀n rí bàbá rẹ̀ tí ò ní bínú. Irú ẹ̀ ní í ṣẹlẹ̀ lẹ́rìn Ọ̀ṣun. Káwọn àgbààgbà ilẹ̀ Yorùbá padà sípínlẹ̀ Ọ̀ṣun, ẹ lọ yanjú ìjà ìrìn Ọ̀ṣun. Kò sínú yẹn wà ń bẹ̀ dọ̀la. Ọmọ aládé ni wá, kò sẹ́ni tẹ́ bá sòdodo ọ̀rọ̀ nu wọn tí ò ní gbà. Tán bá rí ojú tó yẹ kí wọ́n rí, ẹni tí ń bínú sọ tinú rẹ̀ inú yóò sì tán. Bọ́ ẹ fẹ́ dá sí, ẹ fẹ́ kí gbogbo wọn máa adijọ́ tán bá ní agbára lọ́wọ́ kí wọ́n fagbára ọ̀hún jà. Olóṣèlè ní Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀, olóṣèlè ní Ifá àti Ìlóbù. Irú rẹ̀ náà ń bẹ́ ń Kírun àtọ́ba Àgùn dọ́là tó yẹ káwọn àgbààgbà ó dìde kí wọ́n dá sí, kí wọ́n yanjú. Ẹ dákẹ́ ẹ mọ̀ wọ́n ràn, ẹ wá ń pariwo Yorùbá nation. Níbo Yorùbá ti nation nígbà tí ilé wa gangan Ògún, ilé wa ò tò, ẹ wá ń pariwo Yorùbá ló ti fẹ́ tò. Gbogbo tí mo sọ ń gbà yẹn rèé, gbogbo tí mo sọ ní 2000 rèé, 2020 rèé. Nígbà tí olóyè Sunday Igboho jáde, mo sọ, mo ní ẹ lọ yanjú àwọn aáwọ̀ tó wà nílẹ̀ Yorùbá náà. À ń pariwo lọ́yọ̀ọ́, ẹ wọ Ọ̀yọ́ state bóyá tó yẹ. Ìbàdàn ní í ṣe gómìnà bọ̀ láti ìjọ yẹn kán tí wọ́n jẹ gómìnà yìí lókè Ògùn lè tó wá láti Ògbómọ̀ṣọ́. Ó ní gómìnà Akálà. By chance dẹ̀ ni tí wọn ò bá yọ Ládọjà ńgbà náà, Akálà ò ní di gómìnà láéláé. Ìbò mélòó làwọn gbogbo àwọn èèyàn Ọ̀yọ́ Ìbàràpá nǹkan kan ó dì tó fẹ́ bíìtì Ìbàdàn tó ní adúrú local government yẹn? Ìbò mélòó wọn fẹ́ dì? Ṣùgbọ́n gbogbo àfàgbà àjẹkáyé ogún àjẹǹjẹ tán la fẹ́ máa jáyé. Báwọn bàbá wa ṣe jẹ́ ńgbà yẹn nìyẹn tó di wàhálà sí wa lọ́rùn tí wọ́n tọmọ ẹ̀gbọ́n ó máa ta ọmọ àbúrò sóko ẹrú. Òun ni mo dọ́gbọ́n sọ lẹ́ẹ̀kan yẹn. Irú ẹ̀ lẹ́rí tí ń ṣẹlẹ̀ wọn. Nísìnyí báyìí Gọ́vnà Ṣèyí Mákindé ó parí ìjọba tiẹ̀. Tó bá máa padà wá lọ́la wọn tó gbọ́mọ Ìbàdàn míì dìde nínú pátì míì. Tí pátì mi bá wá látòkè Ògùn kó gbé ẹgbẹ̀rún ọmọ lẹ̀ kò lè wọlé. Àtìbàdàn bá sì ń gbé yàn lẹ̀. N tó lè mú ìjọba kọ́mọ mi ò wá láti òkè Ògùn kó ṣèjọba lọ́yọ̀ọ́, òun ni kí Ìbàdàn ó má lọ́mọ kó má ní candidate kankan ní section tí ń bọ̀ yìí. Bọ́ kò rí bẹ́ẹ̀. Ẹ̀ ń tọ́jú ẹlẹ́sẹ̀ mẹ́sàn-án káyọ̀ wá ní Yorùbá nation. Bó Yorùbá ti fẹ́ nation. Níbo ni Yorùbá ti fẹ́ nation? Ṣé tá a bá gba nation náà sí bá ṣe máa tòrè? Ẹ sì rò pé Ògùn á jagun tílẹ̀ tí Ọlọ́run fi fan fèrè pé kó kókò máa bọ̀ láàkì àmọ́ ni. Wàláì. Á jagun dìgbà náà ni. Ẹ lọ káàkiri. Ìfẹ́ lòlù local government lèmi ti wá nípínlẹ̀ Ọ̀ṣun. Ìfẹ́ local government Ìkírun nínú local government yẹn lọ́dọ̀ àti bẹ̀rẹ̀. Ìkírun ọmọ bòmí ò ṣe rí. Tẹ́ bá rọ ọmọ bòmí ń bẹ ajẹ́ kí á ti kà bóyá wọn ì tí dìbò. Ọmọ bòmí ò ṣe rí. Ẹ wá ní yẹlẹ Yorùbá Ògùn.
ibi tẹ̀mí fẹ́ kẹ́ lọ nìyẹn. Tí ó bá jẹ́ pé lórí òdodo ni Yorùbá nation bá fi wà, ẹ lọ bẹ̀rẹ̀ lẹ́sẹ̀ kùkú, ẹ yanjú gbogbo àwọ̀ tí ń bẹ ńlẹ̀ Yorùbá náà. Àwọ̀ pọ̀ gan. Ẹni kóníkálùkù ní region ní àdúgbò wọn, territory wọn ká máa kọ ìwé problem àdúgbò wọn wá, ká wá kó wá central, ká kó wá sí gbòòrò Ìbàdàn. Tó gbogbo alágbà pé Ìbàdàn central lẹ̀ Yorùbá, ẹ kó wá káàkà, ká wá tàtibẹ̀ gbéra ká máa wá káàkiri ká lọ mọ́ yanjú ẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan. Ńgbà bá yanjú ìtàn tí gbogbo wọn rẹ́rìn tínú wọn dùn tí wọ́n bá ṣe, ẹ wo ohun tó ṣẹlẹ̀ ńfẹ̀ àti Mọdákẹ́kẹ́, àríkọ́gbọ́n ló yẹ kó jẹ́ fúnran Yorùbá dọ̀la. Tó yẹ pé ọmọ tá a bá fẹ́ láti fẹ́ lọ sí Mọdákẹ́kẹ́ ó pa ní níjọ́ tí ogun yẹn bẹ̀rẹ̀, tàbí kí wọ́n lọ jù sínú nǹkan gbóná. Nítorí ṣe fúnra wọn nìyẹn o. Níbi tí kíní tí ọ̀tá yẹn lè dé, ẹ̀dẹ̀ ń sọ pé Yorùbá nation níbo ló ti fẹ́ ní? Níbo ló ti fẹ́ ní? Ara arú ẹ̀ nìyẹn. Onítìrí fẹ́ gbàjọba, kó lọ Àbújá, kó lọ hit Aso Rock. Ṣèyí Mákindé jẹ́jẹ́ rẹ̀ tí ń ṣèjọba nu òkè mọ̀pó rẹ̀ jẹ́jẹ́ lọ fẹ́ lọ gbàjọba. Kí ni Ṣèyí Mákindé ṣe fún Onítìrí? Ṣé òun àti ẹ̀pà nǹkan gbọ́ ni? Tó bá tẹ̀ jẹ́ pé ìlú ọkọ rẹ̀ wáyé tó lọ sí Ogun State kó lọ hit Dàpọ̀ Abíọ́dún mọ́bẹ̀, tó wá jẹ́ Ìbàdàn lọ ti wá dó tó ti fẹ́ gbàjọba. Yorùbá ọ̀rọ̀ yìí gba èrò, ó gbèrò òmìnira ilẹ̀ Yorùbá. Kì í ṣe ní làwọn èèyàn ti ń jà fún, kò sì sẹ́ni tí ó wù nílẹ̀ Yorùbá. Ṣùgbọ́n èmi máa ń sọ̀rọ̀ kan, òtítọ́ ọnú ó jà ju ogun lọ o. Ẹ já máa sòtítọ́, ẹ padà sídìí òdodo, ẹ gbé òdodo dìde kẹ́ wá wò bóyá kò ní í jà fún yín. Àdúrà tèmi ni pé gbogbo alálẹ̀ ilẹ̀ Yorùbá, gbogbo bíkíbi tẹ́ ẹ bá wà, ẹ má gbàgbé wa. Àárín àwọn ọmọ yín Ògún, ẹ dìde kẹ́ ẹ jẹ́ Ògún o, kẹ́ ẹ jẹ́ Òtù, kẹ́ ẹ sì jẹ́ Ọba. Gbogbo ibi tá a bá dáwọ́lé k'Ọlọ́run jẹ́ ó ṣeé ṣe fún wa. Èmi ò ní kí Yorùbá má gba òmìnira. Òmìnira ṣe pàtàkì sí ìran Yorùbá púpọ̀, ṣùgbọ́n a gbọ́dọ̀ fọpọlọ ṣe o. Ìmọ̀ràn tèmi nù.